inú àwọn òwe wọn, inú àwọn gospel yẹn àárí. Àmọ́ ọdún wo oṣù wo ni wọ́n bí? Because odidi ọ̀rọ̀ ni. Oṣù tí wọ́n bí Al-Qur'ani sọ̀rọ̀ tó lọ́bẹ̀. Kò possible. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, nígbàtí Qur'ani máa júwe fún wa, Qur'ani ò sọ date, kò ní mú yẹn wá. Toro ti bọ́ sínú síra nìyẹn. So ó dẹ̀ fẹ́ ṣe ahsanal qasas ló fẹ́ pa fún wa. Èyí tí wọ́n ṣe tí ò dá yẹn la máa correct. Min dunihim hijaba. Ó wá ta gàgá fún rẹ̀ síra ẹ̀, ó fi bo rẹ̀. Fa arsalina ilayha ruhana. Ìyẹn ni pé wọ́n gbà tọ́jú, wọ́n gba Mariam tọ́jú, Zakariya gba Mariam tọ́jú nígbà tó wà ní kékeré. Makanan sharqiyyan ni. So nínú mihrabu òun ni bí tí wọ́n gbà tọ́jú sí yẹn, ibẹ̀ ló wà, kò sẹ́nìkan tó ń lọ bá ń bẹ̀, àyàfi Zakariya nìkan ṣo ló máa ń débẹ̀. Zakariya tó ń débẹ̀ yìí yóò gbóúnjẹ lọ fún, yóò tọ́jú ẹ, yóò ṣó ti wẹ̀, ṣó ti ṣe, yóò ṣe ìmọ́tótó ẹ̀ fún, torí Zakariya ò tí ì bímọ ńgbà náà. Àmọ́ ó gba Mariam tọ́. Naam. Fattakhazat min dunihim hijaba. Fa'arsalna ilayha ruhana. Fa'arsalna ilayha ruhana. Láwa rán Jibrilu sí. Ó ní rúhù yẹn. Fatamassala laha basharan sawiyya. Ó wá yọ sí lábara, léèyàn bí èèyàn, kò yọ sí níyọ màláíkà. Qalat inni a'udhu birrahmani minka in kunta taqiyya. Tó bá jólùbẹ̀rù Ọlọ́run, mo wáṣọ lọ́dọ̀ Ọlọ́run lára ẹ̀. Àwọn afọ́ onítẹ̀fsírì mi ò máa ń pé tẹ̀kíyù ẹnìkan ń bẹ ń gbà yẹn, ó ń jẹ́ tẹ̀kíyù. Tẹ̀kíyù kọ́ ni. Sọ pé tó bá bẹ̀rù Ọlọ́run, in kunta taqiyya, tó bá jẹ́ni tó bẹ̀rù Ọlọ́run, mo wáṣọ. Qala innama ana rasulu rabbiki. لأهب لك غلاما زكيا. Òjíṣẹ́ Ọlọ́run ni mí o. Ó ní ń bùn ẹ lọ́mọ. Zakiyan. Ọmọ tó gbọ́n bérebére. Qalat anna yakunu li ghulamun. Báwo mo ṣe lè bímọ? Wàlámú yamsasni basharun. Tọkùnrin kan ò fọwọ́ kàn mí rí. Wàlámú akubaghiya. Tí mi èé sì ṣaṣẹ́wó. Qala kazaliki. Ó ní bẹ́ẹ̀ lórí. Qala rabbuki huwa Ó ti rí bẹ́ẹ̀. Ọlọ́run ti ṣe é rọ̀ fún mi. Allahu Akbar. Walinaj'alahu ayatan Ọmọ yẹn linnasi. tó fẹ́ bí tí mo fẹ́ fún, tí tọ́lọ́run ní kí n fún ẹ yìí, a fẹ́ ṣe lóhun àmì ni. Wa rahmatan minna. Ó sì máa jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ wa. Wa kana amran maqdiya. Irú èyún Ọlọ́run ti dìkírí ẹ̀ parí. Fahamalatihu fantabazat bihi makanan qasiyya. Tí màláíkà Jibril ló fi wá yí padà báyìí, tí ó fi kúrò ń bẹ̀. Ó fẹ́ atẹ́gùn sí bó ṣe doyún nìyẹn. Fahamalatihu. Ó lóyún. Fantabazat bihi makanan qasiyya. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, oyún ẹ̀ ò yí ṣe oṣù mẹ́sàn-án, kì í ṣe oyún kíní kó máa wá rú kiri.
láàrin ọjọ́ yẹn akramakumullah Allahu akbar. so ọ wá ní kíni. فأجاءها المخاض إلى جذع النخلة lẹ́sẹ̀kẹsẹ̀ tó lóyún yẹn man tahtaha ọmọ tó wà lábẹ́ yẹn tó ń bí man ti akil ni akramakumullah. man tahtaha ọba ìpè mí àti ní sùúrù akramakumullah. tó bá gbé من تحتها tó bá sì tó bá tún ké pé min tahtiha látàbẹ́. فناداها من تحتها ألا تحزني má bànújẹ́. la ilaha قد جعل ربك تحتك سريا. ọgbọ̀n kan tó fi túnra ṣe tó fi múra tó fi ṣe gbogbo ẹ̀ ọlọ́run ti pèsè ẹ̀ fún ẹ. Allahu akbar. وهزي إليك بجذع sórí النخلة igi dàbídùn tó jókòó tì yẹn ìwọ mi تساقط عليك رطبا جنيا. tùsákìtọ̀ àlékí rútọ̀bẹ̀n jẹ جنيا. tó bá ti mí àwọn dàbídùn tútù la ilaha illallah. wọ́n máa jábọ́. Allahu akbar. فكلي tàsákọ̀tọ̀ àlékí rútọ̀bẹ̀n jẹ̀níyà جنيا. tó bá gbọ́n tó ti báyìí wọ́n dáwọ̀ ẹ̀rọ rẹ̀ gan kalẹ̀ ni. o nídìí láti O dààmú nídìí láti àti dààmú. Ọlọ́run ní ìjẹ́ kó máa Bẹ́ẹ̀ ni. báálẹ̀ akramakumullah akramakumullah. gbogbo ẹ̀ṣá àmì Ọlọ́run náà sáà ló Àrọ fẹ́ àmì tó ń já mi akramakumullah. ó ti jáde. فكلي واشربي Ìwọ jẹ́ ń tiẹ̀. وقري عينا. jẹ́ kó tutù ojú ààrẹ. abiwere ni فإما làbídùn. ترين من البشر أحدا tẹ́nìkan bá wá rí ẹlẹ́dàá nínú àwọn èèyàn yìí pé ọmọ ló bí kalẹ̀ yìí فقولي kó wá sọ fún yín pé إني نذرت للرحمن صوما. ìyàtọ̀ kan tó nìyẹn síyáàmù ọ̀tọ̀ Akramakumullah. sóòmù ọ̀tọ̀. رحمكم الله. sóòmù ní inni nazartu للرحمن صوما. mo ti ṣèlérí lọ́dọ̀ ọlọ́run lénìí wípé lénìí mi ò ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀. ولن أكلم sóòmù yẹn ọ̀rọ̀ ni bó ti ní kó ti jẹ. sọ́ọ̀mù tọ́lọ́hún dárúkọ ń bẹ̀ ó tún wá define Bẹ́ẹ̀ni. látara pé lan ukallima al-yawma Bẹ́ẹ̀ni. insiya akramakumullah. tóró ti ní kùlí wáṣọ́ràbí jíjẹ nìyẹn báwo ni ó tún ṣe gbàwẹ̀. akramakumullah kò ní gbààwẹ̀. Allahu akbar. sóòmù yẹn sóòmù imsaku anil kalam akramakumullah. ìyàtọ̀ tó wà láàrin as-sawmu was-siyam. wasiyam ó nìyẹn. nígbà tọ́lọ́hun ń sọ̀rọ̀ ààwẹ̀ Ramadan kò pé ní sóòmù síyàmù ló pè. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. so a ṣe lọ́rọ̀ yẹn fún yín ààwẹ̀ yìí a ṣe lọ́rọ̀ yẹn fún yín ààwẹ̀ yẹn má jẹ akramakumullah. dàsìkò kan má mu má sọ̀rọ̀ àlùfàǹṣá dàsìkò kan má hùwà àlùfàǹṣá dàsìkò kan ìyẹn nìyẹn. ọ̀yà فلن أكلم اليوم إنسيا. àwọn míì ní báyọ̀ sọ̀rọ̀ فأتت به قومها làwọn èèyàn bá تحمله. dé àwọn aráàlú àwọn gbogbo kálukú náà bá dé náà bá bá a níbi kínní. قالوا يا مريم wọ́n á ní Mariam لقد جئت شيئا فريا. ó ti gbé nǹkan ìmọ̀dé. يا أخت هارون ìwọ ọmọ ìyá Harun ما كان أبوك tá امرأ mọ̀ ẹni sí ni pé èèyàn jẹ́ èèyàn pẹ̀lẹ́ òun ni ẹ ya ukhta Harun ma kana abuki imra'a bàbá èyí ṣe èèyàn burúkú وما كانت أمك بغيا. ìyá tó sì bí ẹ ò kí ń ṣaṣẹ́wó. فأشارت إليه. ọ̀rọ̀ tó ti lóhùn ò ní sọ yẹn tó ti dákẹ́ tó Allahu ló bá tọ́ka sọmọ yẹn قالوا ẹ má bá sọ̀rọ̀. كيف نكلم من làwọn yẹn bá كان ní في المهد صبيا. ọmọ òpó ńlò tó wà nínú ẹ̀jẹ̀ báwo la ṣe máa bárú ẹ̀ sọ̀rọ̀. Allahu akbar. قال إني عبد الله. lọmọ bá fèsì ọmọ tó sì wà nínú tó ṣe wà nínú ẹ̀jẹ̀ Allahu akbar. ló bá fèsì yìí pé inni إني Abdullah عبد الله. ẹrú Ọlọ́run ni mi.
atani al-kitaba. Aha. Wọ́n lọ́mọ kan ń gbà kan wọ́n bí yẹ́ bí ó wá gbé kúránì dé mo ní irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ànábì Ìsá ó ní àtàní alkitab kò sì gbé dé kò ń ṣe pé wà lọ́wọ́ ẹ̀ àtàní alkitab ọlọ́run fún mi ní tírà kò ń ṣe pé múnú sáà rẹ̀ kì í dání. ṣe pé múnú sí àìdání Akramakumullah. waja'alani waja'alani nabiyya. àti òpó ńlọ tó wà yẹn ló ti dà nẹ́bì Allahu akbar. waja'alani nabiyyan ó ṣe mí lá nẹ́bì waja'alani mubarakan aynama kuntu. ibikíbi tí n bá balẹ̀ sí tí n bá sọ̀ sí tí n bá dé alibarika ó máa tẹ̀lé mi. Allahu akbar. wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya. ó sì pa mí láṣẹ pé máa kírun Allahu akbar. máa ṣàdúrà waz-zakati kó máa yọ zàká ma dumtu hayya. lópin ìgbà tí n bá wà láyé. wa barran bi walidati. Aha, ibi tí kúránì tún ti arsenal kọ́sọ̀sì tó wí yẹn Akramakumullah. a rí ń bẹ̀ waja'alani nabiyyan waja'alani mubarakan aynama kuntu. awsani bis-salati waz-zakati ma dumtu waja'alani wa wa barran bi walidati ó ṣe mí lọ́mọ rẹ̀ ọmọ rẹ̀ Akramakumullah. wípé kí n jọmọ rẹ̀ fún ìyá tó bí mi. ولم يجعل ṣe mú wá ولم يجعلني جبارا شقيا. kò ṣe mí lọ́ máa jẹ nípa fún ìyá ajẹ nípa fòbí Akramakumullah. ibẹ̀ yẹn شقيا. kò ṣe mí lọ́mọ lórí ibú الله. ibẹ̀ yẹn a rí pé nínú ìwé Bible Naam. nígbà tí ó sọ tí Jésù sọ omi di ọtí wine tó wá tán tí tán tọ́tí yẹn tán tí gbogbo kẹ́ ìyẹ́ ẹ̀ bá jáde sí pé ẹ̀ wá tún ṣe míì tún ṣe kinní kan ló wá ní woo this woman kẹ́límọ̀ yẹn woo this woman láíláí ànábì Ìsá ò jẹ́ sọ́rọ̀ Allahu ẹ̀ akbar. Allahu akbar. Ànábì ò gbọ́dọ̀ ṣe sí ọ sí ìyá rẹ̀. ṣíọ̀ kò gbọ́dọ̀ ṣe sí ìyá ẹ̀ Allahu akbar. Wọ́n wa barran bi وبرا walidati. بوالدتي ولم يجعلني يجعلني جبارا شقيا. Aha. والسلام علي يوم ó tó ولدت báyẹn. Aha. ويوم eléyìí أموت ló sọ bí ìtàn Ìsá Bíbí rẹ̀. bíbí ẹ̀ Akramakumullah. fún wa nínú Al-Qur'an. Akramakumullah. So bíbí yìí ó ti fi hàn áyé pé kò sí nínú oṣù December. Anakumullah. ساقط عليك رطبا Aha, jẹniyan níbi kò sínú oṣù December yẹn àwọn tí wọ́n gbé December wá wọ́n ń pe àwọn olóòṣà ni kèfèrí ló ní December 25 Akramakumullah. December 25 yẹn wọ́n máa fi ń bọ oòrùn ni oòrùn ni wọ́n máa ń bọ Anakumullah. nínú December 25 wọ́n ń pè ní Mirtha Mirtha. bẹ́ẹ̀ ni o ni wọ́n fi ń bọ oòrùn yẹn so bíbọ oòrùn tán bọ oòrùn yẹn ni wọ́n gbé wọnú Christianity. Akramakumullah. So kì í ṣe pé àsìkò tí wọ́n bí nìyẹn. Akramakumullah.
Al-Qur'ani ni ó ṣàlàyé ẹ̀ fún wa tá a fi rí òdodo ọ̀rọ̀ mú. a fi ródodo ọ̀rọ̀ mú níbẹ̀. Naam. Kí tún ni wọ́n. Ẹn tá wá fẹ́ mú jáde ń bẹ̀ sà. Al-Qur'ani ọ̀rọ̀ Al-Qur'ani ni a gbàgbọ́. Báwo wá ni ìyapa ẹnu ṣe wá. Làwa máa gbàgbọ́. Làwa ó gbàgbọ́. Gẹ́gẹ́ bí Mùsùlùmí. Ṣé látara àtàn náà wá ní ìyapa àwọn ọjọ́ tí wọ́n tún wá ń ṣe Christmas yìí náà sà? Nígbà tí wọ́n rí kọ kalẹ̀ ní Al-Qur'ani fẹ́ tún ṣe nìyẹn. Akramakumullah. Ẹni tó ń ṣe ní December 25 Akramakumullah. òòṣà oòrùn Akramakumullah. àwọn olóòṣà òun ló tẹ̀lé ní Masari Kenisatul Kipti Al-waqt. Gbogbo àsìkò tó ń lò nínú àsìkò wákàtí yìí. Al-waqtu la yatawaqqaf. Ìṣẹ́jú àsìkò tí tá ń pè lásìkò kò ní dúró. Al-waqtu la yarji'u. Kì í padà sẹ́yìn. Allahu akbar. Iza zahaba la ya'udu. Tó bá ti lọ kò ní padà wá. Al-waqtu. Lápèjúwe àná ó yàtọ̀ sénì. Àná ó yàtọ̀ sénì. Rárá o. Àwa la fi àlà sí. Ìpè kéènì máa jẹ́ Monday. Kọ́lá máa jẹ́ Tuesday. Monday yẹn ò ní padà. Àwòwò sánmọ̀ kan náà ni Monday àti Tuesday. Monday Tuesday kò rí kan red kíkan blue kíkan yellow. So ó ti wà. Àmọ́ bó ṣe wà yẹn téèyàn ti jí láàárọ̀ ó ń lọ ni wákàtí ń lọ ni kò ní dúró. Tó bá dẹ̀ ti lọ kò tún ní padà. La ya'udu. La ilaha illallah. Ló bá lọ kò ní padà. Eré tó bá ti fi ṣe kò mọ̀ pé ìyẹn lọ odò yá àsìkò ẹ̀. Tí on the one ọba ti lọ nísìnyí tá a bọ́ on the two on the one yẹn ò tún ní padà mọ́. Kò ní padà mọ́. Akramakumullah. Al-waqtu mislu an-nahari yamshi wa la yantaziru ahadan. Wákàtí àsìkò tá à ń wí ó dà gẹ́gẹ́ bí odò ni. Yamshi. Odò máa ń ṣàn lọ ni kì í padà sẹ́yìn. Òun ò sì ní dúró dẹnìkan. Allahu akbar. Maza taf'al bil waqt. Kí ni wọ́n ń fi wákàtí ẹ̀ ṣe? Ba'du an-nas Wàhálà àwọn èèyàn yasta'miluna al-waqta fi ashya'a mufida. Wọ́n á máa lo àsìkò wọn yẹn fún nǹkan tó wúlò. Yata'allamun. Wọ́n á máa kẹ́kọ̀ọ́. Ya'malun. Wọ́n á máa ṣiṣẹ́. Ya'buduna Allah. Ẹlòmíràn á máa sin lọ́hùn bẹ̀. Yusa'iduna an-nas. Wọ́n á máa ran àwọn èèyàn lọ́wọ́. Wa ba'du an-nas yudayyi'una al-waqta. Àwọn ẹlòmíì kan ń lo àsìkò wọn ń ra aláre ni tí ò sí nǹkan kan bẹ̀. Yushahiduna ashya'a kathira bila fa'ida. Wọ́n á máa fi wo nǹkan tí ò láǹfààní nínú. Yal'abuna kathira. Wọ́n á ṣeré. Wa yanamuna kathira. Wọ́n á sùn. Yatakallamuna kathiran bila ma'na. Wọ́n á sọ̀rọ̀ rẹpẹtẹ tí ò tiẹ̀ nítumọ̀. Al-waqtu ni'matun kabiratun. La ilaha illallah. Oore Ọlọ́run ni àsìkò. Min Allah ta'ala. Látọ̀dọ̀ Ọlọ́run oore ẹni. Qala an-nabiyyu sallallahu alayhi wa sallam. Ànábì sọ yìí pé ni'matan maghbunun fihima kathirun min an-nas. As-sihhatu wal-faragh. Àwọn ìdẹ̀ra méjì. Maghbunun fihima kathirun min an-nas. Táwọn èèyàn míì sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọnù. As-sihhatu wal-faragh. Inú ẹ̀ ni kò wà lálàáfíà àti àlàáfíà ń bẹ ìdẹ̀ra kan ní tọ́lọ̀ ń ṣe fún yàn. Wal-faragh. Wal-faragh ó wà lọ́mọdé ó ráyè ààyè tó rí yẹn kí n ló lò ó fún. Allahu akbar. Yajibu an tahfaz al-waqta. Ó yẹ kéèyàn ṣọ́ àsìkò. Tastakhdimuhu fil khayr. Kó o lò síbi ire. Nata'allamu fihi. Ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Wa nusa'id. Ká ràn yàn lọ́wọ́. Wa naqra. Ká ka nǹkan ń bẹ̀. Wa na'budu Allah. Ká sin Ọlọ́run ń bẹ̀.
kulla yawmin huwa fursa. Kullu yawmin huwa fursa. Gbogbo ojoojúmọ́ ni opportunity wà fún ẹ. Fursatun litaghyir. Láti change ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Fursatun litaqarrub min Allah. Opportunity fún ẹ kíní ni fún ẹ láti súnmọ́ Ọlọ́run. Fursatun litakuna insanan afdala. Opportunity fún ẹ láti jẹ́ èèyàn gidi. Fala tudayyi waqtaka. Má ra láre. Báwa jùlọ gbogbo àwọn ọmọ nísìn ẹ̀kọ́ ni fún wọn. Báyé ṣe dà yìí. Qila lil hakim inna fulanan qadirun ala tayaran. Ẹnìkan sọ ní orí lágbájá ó lè fò, ó lágbára àti fò. Fa ajaba. Lọ́jọ̀gbọ́n yẹn wá sọ pé hadha amrun ghayru muhim. ìyẹn ò ń ṣe tuntun. Fa zubab wal orí qurud eṣinṣin yatiran. àti ẹ̀fọn wọ́n ń fò. Àwọn méjèèjì náà lè fò. Qalu wa maza an fulanin yasiru fawqa al-ma. Ó dáa ọba pé ẹlòmíràn pé òun ti di wòlíì. Òun bọ́ lọ́hun sọ̀rọ̀. Àwọn èèyàn sì máa sọ pé wòlíì ni ó ń bọ́ lọ́hun sọ̀rọ̀ ó lè bọ́ lọ́hun sọ̀rọ̀ ní tó bá sọ fún Ọlọ́run lọ́lọ́run máa ṣe. Yasiru fawqa al-ma. Kódà ibi tó lágbára dé tó fi jẹ́ wòlíì dé ó lè rìn lórí omi. Láì ní lo ẹni nǹkan kan. Faqala al-hakim. Ọ̀jọ̀gbọ́n yẹn wá sọ fún wa hadha aidan ghayru muhim. Àyín ò pàtàkì. Falawhu al-khashabi yatifu fawqa al-ma. Ó rí igi tó fúyẹ́ tí ó ní kíní kankan nù. Òun náà máa ń léfò lórí omi báyìí. Wòlíì lòun náà. Pákó sọ mí. Akramakumullah. Òun náà wòlíì ni. Tó bá yẹn pé ohun tí wọ́n fẹ́ fi ṣe ìdíwọ̀n wòlíì ni pákó náà wòlíì ni òun náà torí kò ní tẹ̀rì lórí omi. Òun náà ní tẹ̀rì. Qalu famal mu'jizatu izan. Ok, wọ́n á bí pé kí wá ní mùjíza ẹ̀. Qal. Lọ á sọ fún wọn pé al-mu'jizatu an tamshi bayna an-nas fatasbiru ala azahum. Òun ní pé kó rìn láàrin àwọn èèyàn. Aburú tí wọ́n bá dẹ̀ ṣe ẹ́ kó gbé mọ́ra. Allahu akbar. Wala tafqidu mabadi al-akhlaq. Má gbàgbé ìpìlẹ̀ àwọn wà. Alla takzib. Má parọ́. Allahu akbar. Wala tasriq. Má jalè. Allah. Wala tagush. Má ṣe jàmbá. Akramakumullah. Wala tagtab. Má sọ̀rọ̀ ẹ̀yìn. Wala takun man wathiqa bika. Ẹni tó bá gbẹ̀mí lé ẹ tó gbára lé ẹ má dà. Wala taksir qulubahum. Má dà ẹ̀mí wọn má break ẹ̀. Fa an takuna insanan hiya al-mu'jizatu al-haqiqiyyah. Irú eléyìí tó bá ti jẹ́rú ẹ̀ ìyẹn ni mùjíza ló ń jẹ́ wòlíì. Allahu akbar. Kì í ṣe aláàlá min juwa ya'lamu Allah min barra. Àṣà ara Masari ni. Wọ́n ní hàlàhàlà min barra ya'lamu Allah min guwa. Ó bọ́ta ó mú tẹ̀sùbá dání. Àmọ́ Ọlọ́run ló mọ̀ kan tó wà nínú kùn. Àwọn èèyàn mọ̀ èyí tó dì sọ́wọ́ yẹn làwọn ń wò. So ìyẹn ni. Àwọn kan sásábẹ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ pé àwọn ò gbà pé ànábì ló lọ́lá jù ní gbogbo ẹ̀dá tọ́lọ̀ dá. Pé ìwáyé ànábì yẹn sá tó wù ní bàbá òun ní fi ń túmọ̀ sí wípé ó lọ́lá ju gbogbo ànábì yòókù lọ. Ṣé hikmọ̀ tó wà lábẹ́ bí wọ́n ti dá tó ní ìyá tí ò ní bàbá sọ́nà nìkan ló mọ̀ àbótúbi àwọn àfáà náà. Àwọn kọ́rọ̀ ní pé Al-Qur'ani sọ fún wa pé Ọlọ́run máa ń ṣe ètò ẹ̀ bó ṣe fẹ́. Qur'ani wá sọ fún wa pé inna mathala Isa inda Allah kamathali Adam. خلقه من تراب ثم قال له كن فيكون.
èyí tó jẹ́ mùjíza jù tó bá fẹ́ sọ pé Isa jẹ́ kò ní bàbá àmúníyà ń tiẹ̀. àmúníyà Ànábì Ádámù ò níyà kò ní bàbá kò níyà kò ní bàbá òun ló yẹ ká máa pè é pé ẹni tó lọ́lá jù akramakumullah. òun ni sọgbàdá àti pé òun lẹ́ni tó lọ́lá jù yẹn a lè pe Isa ipò tó ń lọ́lá jù so kó wá lọ́lá kó jéèyàn kó yẹ pé ọkùnrin oníbàbá oníyà kó wá ní makarimul akhlaq ìyẹn gan òun ni òun lọ́lá gẹ́gẹ́ bí nǹkan ta kà yìí nìsín so kó ní gbogbo yẹn adá Muhammad sallallahu alaihi wasallam tá a fi mọ̀ yí pé òun ló lọ́lá jù ní pé ó ní inni bu'istu li utammima makarimal akhlaq ẹni tí wọ́n gbé mi dìde fún kìí ṣe mùjíza wàá sọ omi dọ̀tí wáìnì wàá sọ gbájíkẹ́ nǹkan tó gbé mi dìde fún kọ́ ẹ̀ ẹni tí wọ́n gbé mi dìde fún ni kí n pé ìwà ọlá kí n dé ládé ẹni tí wọ́n gbé mi dìde fún nìyẹn so àádẹ́ rí káàkiri bẹ́ẹ̀ nínú wà nẹ́bì nínú ṣe sí ẹ̀ nínú sọ̀rọ̀ sí ẹ̀ nínú rìn sí ẹ̀ àárí ń bẹ̀ so láì kò ní sí àbùkún èyí tó bá já àbùkún yẹn ẹyọ yẹn kúrò pápápá ẹ̀wọ̀n dànù kí sọ nìyẹn kí sọ ò sì ní sínú tọ̀ ànẹ́bì síra lànẹ́bì ni ìyẹn làsáwò ní wọ̀ kí ọlọ́run kí ó járí pẹ́sà. a ní sọ pé ńgbà tí wọ́n fẹ́ tán bí ànẹ́bì wọ́n ti dákó fún ṣé alábẹ́ ń bẹ ní sánmọ̀ ni àbí ó wà ní kíní wọ́n bí bọ́n ṣe ń bí èèyàn. kí ọlọ́run kí ó járí pẹ́ níbi ọ̀rọ̀ àsìkò tí ẹ sọ fún wa gẹ́gẹ́ bí àwọn ọmọ kékeré a ní mathalul alami lẹ́yìn Maulana Sheikh Adam radiyallahu ta'ala ọ̀rọ̀ àsìkò yìí pẹ̀lú gbèsè ayé Maulana Sheikh Adam wọ́n bá wa sọ àwọn ọ̀rọ̀ wọ́n sì àkọọ́lẹ̀ sí wà nípa wípé kéèyàn jagun àìmọ̀kan kéèyàn jagun àrùn kéèyàn sì jagun òṣì Maulana Sheikh Adam wọ́n lọ níbi ọ̀nà jíjagun àìmọ̀kan wọ́n rí àwọn nǹkan míì náà ṣe báwo ni wọ́n ṣe rí àsìkò wọn lò pẹ̀lú iye ọdún tí wọ́n lò kán fi rádùrù nǹkan báyìí ṣe gẹ́gẹ́ bí kó máa jẹ́ kọ́ fáwa tá a jẹ́ kéékèèké. ìtọ́lọ́run ṣe tó jẹ́ téèyàn ò fi lè bá ò ní ká ọlọ́run mọ́ ó tayọ ẹni téèyàn ń ká mọ́ ní pé ẹnìkan èyí wá kó parí iṣẹ́ Allahu Akbar ó lè lànà àmọ́ kò ní parí ẹ̀. La ilaha illallah tó bá ti jẹ́ èèyàn tó bá ti bẹ̀rẹ̀ tó parí ẹ̀ kí ló kù àmọ́ ìbẹ̀rẹ̀ yẹn yóò la ọ̀nà kalẹ̀ fẹ́ni fáwọn tó bá ń bọ̀ lẹ́yìn pé kíní báyìí ó wá kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn yẹn láti study ẹ̀ láti mọ̀ yí pé kíní nǹkan báyìí ó fẹ́ ṣe nǹkan báyìí ó fẹ́ ṣe nǹkan báyìí ó fẹ́ ṣe kí wọ́n á bá ṣe so òun ò tún ní bẹ̀rẹ̀ kó tún sọ̀rọ̀ ẹ̀ di mujadidu mi tẹ́kímílà ni. so kí ṣe má bàa jẹ́ àbújẹ́ ń jẹ́kù. bẹ́ẹ̀ni àárí kanú hadith anẹ́ Muhammad sallallahu alaihi wasallam tó ní mathali ka mathali al-anbiya min qabli bana baytan illa mawdi'a labnatin wa ana tilka labina sallallahu alaihi wasallam níjọ́ tá ànábì Ádámù jẹ́ ànábì tí Ṣísù jẹ́ ànábì wọ́n ń bẹ̀rẹ̀ ni wọ́n parí ẹ̀
Ọlọ́run ní ọ̀dọ̀ Ọlọ́run sì ni gbogbo iṣẹ́ wọn ti wá. Ó fi dórí Noah, ó fi dórí Ibrahima, ó fi dórí títí ó fi dórí Isa. Gbogbo àwọn àsìkò wọ̀nyí nínú history náà a sọ pé àwọn kan wà Stone Age, àwọn kan wà Iron Age, àwọn kan wà àsìkò kan wà Age of Reason. Akramakumullah. So àwọn Stone Age yẹn ayé ò tí ì lajú. Ibi tó lajú mọ́ níjọ́ náà ni kàn mú òkúta méjì kàn fi ṣèṣáná kàn fi lura wọn báyìí pa kí wọn kíní tó gbẹ kàn fi dáná. Stone Age. Stone Age ni. So ó kúrò ń bẹ̀ ó kúrò pé wọ́n wá rírin, wọ́n máa ń fa ní rin inú ilẹ̀ náà ni wọ́n ti rírin. So wọ́n wá ń fi irin rọ nǹkan tí tó ju àwọn nǹkan tí wọ́n ń lò yẹn lọ. So wọ́n ń ṣe irin, wọ́n ń rọrin, wọ́n fi ń ṣe ìbọn, wọ́n ń rọrin, wọ́n fi ń ṣe. So ìbọn yẹn gbìngbìngbì ni yóò wúwo, wọ́n ń rọrin, wọ́n fi ń ṣe mọ́tò, bọ́ọ̀lù gínú rúru mọ́tò bẹ́ẹ̀ yẹn. Àwa tiẹ̀ bá rú àwọn rú mọ́tò bẹ́ẹ̀ tó yẹ pé irin títì tẹ bá ti báyìí ẹ máa mí hẹlẹhẹlẹ ni. Sokoto tún wá dirú àsìkò kìíní báyìí mọ́tò ti kúrò ní irú bẹ́ẹ̀. Ó ti kúrò bẹ́ẹ̀. Mọ́tò nígbà tí táwa gbọ́njú tá máa rí mọ́tò tó ń lo mọ́tò wọ́n èé kìkì ẹ̀, wọ́n èé kìkì mọ́tò pẹ̀lú kọ́kọ́rọ́ tí. Rárá ó ti ní kíní whining, wọ́n ó tì í bọ́ níbi mú báyìí ni bí ẹ̀rọ wọ́n wá yí gúrúgúrúgúrú ni ó bẹ̀rẹ̀ iṣẹ́. So ó ti kúrò so mọ́tò kúrò nírú à ń whining bẹ́ẹ̀ ó di pé ó yá ẹ fi kọ́kọ́rọ́ sí ó kúrò ń kọ́kọ́rọ́ nísìnyí ó di kẹtẹ́ kẹ́ẹ̀kan tẹ bọ́tìn ni ò nídìí kó máa mú kọ́kọ́rọ́ kiri. So bí èjì ṣe ń dàgbà sókè nìyẹn. So ìgbà tá Ànábì Ìsá máa dé fátírà tó wà láàrin Ànábì Muhammad sànábì Ìsá 100 ọdún 5 ni 100 ọdún 5 yẹn ìdàgbàsókè ti dé. Ó wá di pé ayé tí Ànábì Muhammad ó dé o sallallahu alaihi wasallam àwọn èèyàn máa bi ẹni pé kí ni reason yẹn tó fi ṣe lè atu burhanakum mú di ọ̀rọ̀ wá. Ìdí ọ̀rọ̀ ó ti dàgbà, ìdí ọ̀rọ̀ ló máa sọ pé ìdí ọ̀rọ̀ báyìí òun ni ọ̀kan ní sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ní rárá. So òun ni ẹ̀. Inna masali wa masala li anbiya'i min qabli ka masali rajulin bana baytan. Ànábì ní àpèjúwe òun àtàpèjúwe àwọn ànábì tó ti ṣáájú. Ka masali rajulin bana baytan. Ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ọkùnrin kan ó kọ́lé. Fa ahsanahu. Ó ṣe ilé náà lẹ́ṣọ̀ọ́. Wa ajmalahu. Ó ṣe ó beautify ẹ̀. Illa mawdi alebinatin. Ó wá fi zawiyatin. Lẹ́yìn bí agbègbè kan ó kù blọ́ọ̀kù kan wọ́n fi blọ́ọ̀kù sí. Faja'ala an-nasu yatufuna bihi. Àwọn èèyàn wọ́n wá ń lọ bí ilé ẹgbẹ́ ilé ìmọ̀ rẹ̀ wá. Wa ya'jabuna lahu. Wọ́n wá ń ṣe mọ̀. Wa yaquluna. Wọ́n wá ní halla wudi'at hadhihi al-labinatu. Kò bá sì dá bọ́n ṣe kọ́lé yìí tó yìí bó ṣe rí
kò bá wọn irú blọ́ọ̀kù tó yọ tó ṣòfò tí gbogbo ẹ̀ ilé lè dàwó bẹ́ẹ̀. Ànábì wa ni qala fa ana tilka labinatu èmi ni búlọ́ọ̀kù yẹn, wa ana khatamun nabiyyin. èmi lòpin àwọn ànẹ́bì. Nabi tó bá sì ti rópin ànẹ́bì o ò lè rójíṣẹ́. Allah. Tọ́lá ànẹ́bì ló pọ̀ jù òjíṣẹ́. Ànẹ́bì là ipò téèyàn kọ́kọ́ tó kéré jù téèyàn lè jẹ́ kó tó di òjíṣẹ́. Tó bá jẹ́ ànẹ́bì o ò lè jójíṣẹ́. So lọ́wọ́ rẹ̀ ti sílì ànẹ́bì automatically ó ti sílì òjíṣẹ́ nìyẹn. Wọ́n jẹ́ sí pé gbogbo iṣẹ́ yẹn continuation wà ń bẹ láwọn ànábì tí wọ́n wá. Continuity ni gbogbo ẹ̀. Continuity bẹ́ẹ̀ ni. So continuity yẹn òun ni àwọn ànẹ́bì yẹn ń bá wá. So ló fi já sí pé ọ̀rọ̀ wọn ojú ìkankan náà ni ní gbogbo ẹ̀. bẹ́ẹ̀ wá níṣẹ́ bàbá Sheikh Adam. So bẹ́ẹ̀ ni iṣẹ́ wọn. Bàbá bẹ̀rẹ̀ nínú tẹ́kímílà ní iṣẹ́ tí yín ní sísà. Bẹ́ẹ̀ ni èmi ò mi bẹ̀rẹ̀ tuntun. Akramakumullah. Mi bẹ̀rẹ̀ tuntun. Mi sì lérò yìí pé mo lè bẹ̀rẹ̀ tuntun. Akramakumullah. So tẹ́kímílà ni. Kò ń ṣe pé ẹnìkan ó dìde nísìnyí yóò fẹ́ pa iṣẹ́ tí wọ́n ti ń bá lọ tẹ́lẹ̀ tó fẹ́ parun àbí kó máa dá lulẹ̀ lẹ́yìn. Gbogbo rubbish ni. Kò mọ́ra ẹ̀ nìyẹn. Ó gbọ́dọ̀ discover rẹ̀. Akramakumullah. Ó gbọ́dọ̀ kan dìde kó sọ pé ìwọ náà dìde mo ní ìsìn mo fẹ́ di Ádámà. No. Wọ́n bí ibì kan náà. Allahu Akbar. Ẹni tí wọ́n dá òun fún àsìkò ẹ̀ yàtọ̀ sásìkò tiẹ̀. Ṣé ní ìsìn bẹ́ẹ̀ àwọn kan yẹn bó ṣe tò tẹ̀léra wọn nìyẹn. wallahi law sahaba al-insanu Jibrila lam yakhlis al-mar'u labudda lin-nasi min qala wa min qila qad qila fillahi aqwalun mudabbajatun tutila izaru tilal Qur'an aqwalun munawwa'atun. Akramakumullah. Ó lè gbé qad qila fillahi aqwalun munawwa'atun tutila izaru tilal Qur'an tartila. tutila izaru tilal Qur'an tartila qalu bi anna lahu wilidan wa sahibatan. Bẹ́ẹ̀ni. جورا عليه وبوتانا وتدليلا. نعم. عزيم قالتهم في الله خالقهم فكيف إن قيل فينا بعض ما قيل فكيف إن قيل فينا بعض ما قيل والله لا والله mo fọlọ́n búra ni. ìsànù Jìbìrìlà. Táwọn èèyàn rí yàn báyìí kó máa bá màláíkà Jìbìrìlù rìn. Káyọ̀ Jìbìrìlù lọ̀rẹ́ ẹ̀. Wọ́n jọ ń fọwọ́ kọ́ra wọn. Lam yakhlusil mar'u min qala wa min qila. Kò lè bọ́ lọ́wọ́ yìí pé wọ́n ní kan sọ sí lára. Fillahi aqwalun munawwa'atun. Oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ti sọ sọ́lọ́hun. tutila izaru tilal Qur'an. Tó bá ń ká Kùránì ó bárú ẹ̀ pàdé lóríṣiríṣi. Àkó tó lọ bẹ̀ yẹn. Akramakumullah. Ọmọ ẹyọ kan ṣe ló fẹ́ kà ẹ̀. Hayyakumullah. Wọ́n ní yadullahi maglula. Ọlọ́run ahun ni. Pápẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ kò lè náwó. Ọlọ́run náà sọ yẹn sí o. Ọlọ́run sì fún wọn lésì pé bal yadahu mabsutatani gullat aydihim bima qalu wa lu'inu bima qalu bal yadahu mabsutatani yunfiqu kayfa yasha. Akramakumullah.
páńpẹ́ tán ni ó wà lọ́wọ́ kò sí páńpẹ́ lọ́wọ́ lọ́hùn àwọn ni páńpẹ́ ń bẹ lọ́wọ́ wọn. tí wọ́n tì wá ọlọ́run tì sí wọn padà. ó tì sí wọn padà ọ̀rọ̀ ni wọ́n sọ sọ́lọ́hun ni. ọlọ́run tó dá wọn nìyẹn o ni wọ́n sọ̀rọ̀ síbẹ̀. tutila izaru tila tabanka alukurani tẹritila tabanka alukurani a oríṣiríṣi ẹ̀ ń bẹ. izaru tila Qur'anu tẹritila qalu bi anna lahu wildan wa sahibatan. ń bomi wọn sọ pé ọlọ́run bímọ ń pé Jésù ọmọ ọlọ́run ni ọmọ ọlọ́run báwo àwa àgbà lánàbì àmọ́ àgbà ipò ọmọ ọlọ́run ni tọrọ ọlọ́run ò ní bímọ kí lọ́lọ́run ń wò tí wọ́n fi mú ọmọ ẹ̀ tí wọ́n fi pa ṣó ń tò gbéǹgbà náà ní àbí òsì lórí ara sí mọ́ ohun yìí pé ọmọ yẹn ni kó wá ká ẹ̀ṣẹ̀ kúrò no ọlọ́run ò lágbára àforíjì nìyẹn ó kú kó wá mú ọmọ yìí pé ó yá ẹgbà ẹ lọ pa. n tó ní kó tún lọ fi ra ohun tó ní. so ìyẹn lọ́jíìkì tí kò wọlé lẹ́yìn lọ́jíìkì tí ò wọlé yẹn ká sọ pé mẹ́ta lọ́kan lọ́jíìkì tí ò wọlé ni ó fẹ́ mú mẹ́ta lọ́kan ó wá má péjú ẹ̀yìn wá ẹ̀yìn mẹ́ta kọ́ ni mẹ́ta. Yóò kì pupa nú ẹ̀ òun gan ni. Òjé mọ̀ jẹ́ kí wọ́n sọ dáadáa.
àmọ́ wọ́n sọ ìwọ náà à ń fapá jánu kí ni kọ́ lọ́hún ṣe. عليكم جفون بابا مولانا شيخ آدم بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بابا مولانا مدير المركز إن شاء الله أتي أنا شيخ كلهم كما يوفي لنباك آمين. لقد جاءكم لإيلاف معوذتان سورة الإخلاص بسم الله الرحمن الرحيم. من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله عليه وسلم.